Wọ́n kí òrìṣà kan ní iná lójú iná lẹ́nu. Ṣàngó. Yorùbá dùn lásà, ó dùn lásà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn létè, ó dùn létè. Yorùbá dùn níṣe, ó dùn níṣe. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn níwà, ó dùn níwà. Ẹ kúlé làkàrà lè ẹ̀rì wàhálà kérò ọ̀nà tó bá ti tún tọ́jọ́ méjì mẹ́ta ẹ kú àti làákìra ẹni. A tún ti dé sórí ètò wa, ètò yín kan náà, Yorùbá wa, lórí ẹ̀rọ móhùnmáwòrán African Children Network náà ni, pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà. Adúpẹ́ pé òkun pé ẹ̀yin là ń dé bá, àwa náà lẹ́ ń bá nígbà gbogbo. Tó ẹ̀yin tèmi nílé, ẹ wá nǹkan fìdílé kẹ́ tún fìdílé nǹkan, kẹ́ tún wá gbádùn àwọn ọmọ yín lórí ètò yìí bákan náà. Ẹ tún wá gbádùn àwọn ọmọ yín lọ́sẹ̀ yìí. Orúkọ tèmi ni Olúwayẹmí Aya Dada. Èmi ni mo forí yan gísà mi sílé kí mi mọ́ síná ìlódé o. Èmi lọmọ láwú àlàká àpáàrà, irú ọmọ jùwòde ni. Èmi lọmọ olódò kan ò téréré, èmi lọmọ olódò kan ò tàràrà, èmi lọmọ olódò kan ó sàn wéréke, ó dẹ́yìn kúnlẹ̀ ọ sílẹ̀ ọ dà bàtà. Aṣákẹ́kẹ́ ojú ò gbọ́dọ̀ bùnmu, àbàbàjà ò lè bu ẹsẹ̀ ń bẹ̀. Òbúrò onísọ̀bọ̀rọ̀ nìkan ni ó bomi odò náà gbẹ. Àní sọ̀bọ̀rọ̀ ni mí, ó di dandan kí n máa bá lábẹ́. Mo kí yín káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí i. Ẹ ṣeun púpọ̀ nítorí pé ẹ̀yin là ń bá nígbà gbogbo. Ojú tẹ́ fi ń wò mà ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di láéláé lógo Èdùmàrè. Ẹ̀yin ọmọ mi ṣẹ́ bá mi gbérin yìí ká tó máa tẹ̀síwájú nínú ètò. Tó orin mi náà ni Yorùbá wa, Yorùbá wa, Yorùbá wa, Yorùbá wa. Àwa làṣà ọmọlúàbí, tiwa lédè ọmọlúàbí, tiwa níṣe ọmọlúàbí. Àwa ọmọ Odùduwà ẹ gbé lárugẹ. Àṣà wa ò má gbọ́dọ̀ bàjẹ́, ẹ gbé lárugẹ. Èdè wa ò má gbọ́dọ̀ parun o, ẹ gbé lárugẹ. Ìṣe wa ò má gbọ́dọ̀ bàjẹ́, ẹ gbé lárugẹ. Àwa ọmọ Odùduwà ẹ gbé lárugẹ. Tó ẹ ṣeun gidi gan ni, mo dúpẹ́ bẹ ṣe ń bá mi gbé lárugẹ yìí. A ní lótìtọ́ àti lódodo gẹ́gẹ́ bí ètò yìí ń tó wà fún náà ní pé kí èdè, àṣà àti ìṣe Yorùbá kó má ṣe jẹ rodò, kó má sì parun. Èrèdí la fi ń gbé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ àwọn ọmọ wa wá sí orí ètò yìí wípé káwọn náà lè mọ̀ nípa èdè, àṣà àti ìṣe Yorùbá náà ni. Ẹ̀yin ọmọ mi ṣé ẹ ti ṣe tán báyìí? Ẹ ti ṣe tán? Ó yá, mo fẹ́ morúkọ ẹ, ibi tó ti ilé ẹ̀kọ́ tó ti wá, jókòó kó kàn ṣàlàyé fún mi ní orúkọ ẹ, ilé ẹ̀kọ́ ibi tó ti wá, ọmọ ọdún mélòó ló jẹ́ àti ìlú tá a bí ọ sí. Orúkọ mi ni Sàlámì Wàrísì. Mo wá láti ilé ẹ̀kọ́ NW5. Ọmọ ọdún 12 ni ọdún mi. Wọ́n bí mi sílùú Ìbàdàn. Ìlú Ìbàdàn? Ṣọmọ Ìbàdàn gangan ni ọ́? Yes. Ṣé o lè koríki Ìbàdàn fún mi? Mo tún ti gbàlejò Ìbàdàn lónìí o. Ó yá fàkì, kórì mi máa wú. Jókòó. Ìbàdàn Mèsì ọgọ́, nílé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódò kẹ̀rí lójú ogun, ìlú Ìbíkúnlé, alágbára jẹ́yàjẹ́yà, ìlú Àjàyí, ògbórí ẹ̀fẹ̀ sáfìlàfìlà, ìlú Látòsà, àárín ọ̀nà Kakanfò. Ìbàdàn ẹ máa jẹ oṣù, ọmọ àjẹgúnyó, ọmọ àfikàrà fọ́ irun. Ìbàdàn májà fi ìtọ́jọ́ kìnìún àná, èyí tó jẹ gbogbo àdúgbò lógun. Ìbàdàn kí bá ní sọ̀yà mi lọ
sógun. Ìbàdàn kúrè, Ìbàdàn bèrè kó tó wọ̀, ibo lè gbéjà yọ ológun. Ìbàdàn tí ń gbonílẹ̀ bẹ́ẹ̀ ní gbàjòjì. Ẹlẹ́ẹ̀lẹ́ lomi tẹ́rù tọmọ láyé pọ́ mu. Àṣejì ẹ̀ lomi abùmùbù ẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àgbìwáyé kámọ́ làwọn kan lára. Ìjà gbòòrò làwọn Ìbàdàn. ọ̀kú ẹ bá ń pàtẹ́wọ́ fún ọmọ yìí máa gbìyànjú gan, ó sì mórí mi wú. Ká ní pé mo di àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ dání ni, ìbákan tí máa fowó lẹ̀ lórí ni. Ẹ tún bá ń pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí, ó gbìyànjú. Ó kọ tiẹ̀ náà àti ibi tó ti wá. Fatia, mo wá látàrí ẹ̀yìn NW5. Ok. Ọmọ ọdún ilẹ̀ ọmọ ọdún mọ́kànlá. Ọmọ bíbí sí ìlú ṣé ìlú Ìbàdàn, ọmọ Ìbàdàn náà ni ó gbìyànjú. Ẹjọ́ ẹ bá ń pàtẹ́wọ́ fún, ó gbìyànjú gan. Mo wá bọ́ sí apá òsì mi ní àyín, mo rí àwọn tójú wọn gún régé dáadáa. Gèlè yìí máa ẹrẹbẹntẹ ni o, àbí bẹ́ẹ̀ kọ́? Ó yá rẹ́rìn. Kí lorúkọ tiẹ̀? Orúkọ mi ni Sọ́jú Sẹ́yìnlọ́gùn Àríkẹ́. Àríkẹ́. Ọmọ àsìkè bẹ̀rẹ̀ sùn. Ike ìròjọ́ tó ya ń gbé ọ̀fọ̀ ya. Ẹ̀yìn kiri òjò tó sá ń gbé ọ̀fọ̀ sàlọ́wẹ̀. Ike ìrìnàjò kárùn sẹ́yìn ọmọ mi kiri. Mo wá láti iléèwé Patrick Mímọ́ ti ìjọ Kátólíìkì tó wà ní agbègbè Abẹ́bí ní ìlú Ìbàdàn. A bí mi sí ìlú Ìbàdàn. Mo jẹ́ ọmọ ọdún 12. Ẹ bá ń pàtẹ́wọ́ fọmọ yìí. Ó kira ìdélédélé ni, ó ní òun lọ máa súnké bí ẹni súnmọ́. Ẹ tún bá ń pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí, inú mi sì ń dùn. Kódà bá ń gẹ̀ẹ́sì nínú mi kò lè kọsẹ̀ láéláé lónìí yìí. Tó ó kàn yín yẹn. Orúkọ mi ni Kaba Blessy. Mo wá láti iléèwé Patrick Mímọ́ tó wà ní agbègbè Abẹ́bí ní ìlú Ìbàdàn. Mo wà ní yàrá ìkàwé 6. Mo jẹ́ ọmọ ọdún 11. Mo jẹ́ ọmọ bíbí ìlú Èkìtì. Èkìtì jákèjádò, Èkìtì kété. Ẹ koríkì Èkìtì fún mi ká tún gbọ́n bí lónìí. Ó dé Èkìtì kejì tá ti bá pàdé o. Ọmọ wa, ọmọ ẹkùn, ọmọ àjílù pèrèngìdì, ọmọ olókè méjì takọtabo lórí ara, ọmọ Èkìtì yóò bá mi yàn jẹ, ọmọ àlè mi. Ẹ jẹ́ ẹ máa pàtẹ́wọ́ fún, tí ó gbéyàn wá fún wa lónìí yìí báyìí, torí ó dá mi lójú pé àwa tèkìtì gan, ẹgbẹ́ ẹ̀yin tèkìtì nílé, wọ́n ní ọmọ Èkìtì tí ò bá mọyán jẹ, wọ́n ní ọmọ ọkọ ni. Èmi yí padà ní o, torí n tó sọ ó ní ó lọ́mọ ọkọ ni. Ẹ bá pàtẹ́wọ́ fún tèkìtì yìí lónìí, ó ṣeun. Tó láì ní dènà pẹnu, a bọ́ sórí ètò náà ni. Lórí pátákó tó wà ní iwájú wa yìí, a rí wípé bíi nọ́mbà 12 la kọ sí ojú pátákó yẹn. Nínú nọ́mbà 12, àwọn tí Patrick Mímọ́, àbí? Bẹ́ẹ̀. Wọ́n ní àǹfààní láti dáhùn ìbéèrè lórí nọ́mbà 5. Ẹ ní àǹfààní nọ́mbà 5 ní ibẹ̀. Àwọn ìbéèrè tẹ́ ẹ bá ti lè dáhùn, a sọ lókò sọ́dọ̀ àwọn tó wá láti NW5 ń tiwọn. Wọ́n fi ṣe ìfàjẹ́ ń tiwọn. Èyí táwọn náà bá lè dáhùn, a sọ sí yín tẹ́ fi ṣe ìfàjẹ́. Àwọn náà ní àǹfààní láti mú nọ́mbà 5 nínú 12. Ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ lónìí rẹ̀gẹ̀dẹ̀ fún ìbáyìí. Látọ̀dọ̀ yín ní ti bẹ̀rẹ̀. Nọ́mbà wo lẹ mú? Ìbéèrè 43. Ẹ bá ń pàtẹ́wọ́ fún, ó dá ṣáká lẹ́nu ẹ̀ ní. Ìbéèrè 43. Question 43. Ìbéèrè 43. Ìbéèrè 43 ó sọ wípé kí ni orúkọ oyè ọba Àkúrẹ́? Kí la ti ń pe orúkọ oyè ọba Àkúrẹ́? Oyè ọba Àkúrẹ́. Ení o, èjì o, ẹ̀ta. Ó bọ́ sọ́dọ̀ yín. Kí lorúkọ oyè ọba Àkúrẹ́? Tọ́ ẹ pé kùn síta. Kùn Déjì là ń pe ọba Àkúrẹ́ o.
Déjì bá a ṣe ń pe Ọọ̀ni Ifẹ̀, Olúbàdàn ti ìlú Ìbàdàn, Òṣèmàwé ti ìlú Oǹdó, Aláàfin títí tọ̀yọ́, bẹ́ẹ̀ náà là ń pe Déjì ti Àkúrẹ́. Ẹ pàtẹ́wọ́ fẹ́mi náà. NW5 ó kàn yín. Ìbéèrè kẹfàléláàádọ́ta. Kẹfàléláàádọ́ta àìpé bẹ́ẹ̀ lédè Yorùbá. Ìbéèrè kẹrìndínlọ́gọ́ta. Ó yá sọ bẹ́ẹ̀. Ìbéèrè kẹrìndínlọ́gọ́ta. Ìbéèrè kẹrìndínlọ́gọ́ta. Ìbéèrè kẹrìndínlọ́gọ́ta. 56 là ń pè bẹ́ẹ̀ yẹn ní èdè òyìnbó. Ìbéèrè kẹrìndínlọ́gọ́ta. 56. Ìpele ìjọba mélòó ni ó wà ní ilẹ̀ yìí? Ìpele ìjọba mélòó ló wà ní ilẹ̀ yìí? Níbi àkọ́kọ́ mẹ́ta, èkejì mẹ́rin, ìkẹta méjì, èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta? Mẹ́ta. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Ó gbà á. Patrick mímọ́ ó kàn yín. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní sọ wípé irú ẹwà èdè wo nìyí? Ewéko ń ṣapẹ́. Irú ẹwà èdè wo nìyí? Ewéko ń ṣapẹ́. A. Ìfohùnpè ènìyàn. B. Àfiwé. D. Òwe. Rárá o. Ewéko ń ṣapẹ́. Ẹ ṣì láǹfààní kan sí kí n tó gbà kúrò lọ́wọ́ yín. Ìfohùnpè ènìyàn. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ó gbà á. Ìfohùnpè ènìyàn. Ntí a máa ń pè ní ìfohùnpè ènìyàn nínú àwọn ẹwà èdè ó ní wípé ká sọ wípé tábìlì sì sáré. Ṣé tábìlì lè sáré? Nígbà tá a bá ń fi àwọn nǹkan tí ò lẹ́mìí, tá a bá ń fi ìṣe ènìyàn sí ọwọ́ àwọn nǹkan tí ò lẹ́mìí, ìṣe ènìyàn ká bẹ̀rẹ̀ sí ní sọ wípé òòrùn sì bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó ti yé yín bẹ́yẹn. A ń fi nǹkan, a fi ń pe ènìyàn, a fi ìṣe ènìyàn sọ́wọ́ àwọn nǹkan tí ò lẹ́mìí. Ṣé ó ti yé yín báwọn? Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. NW5 ó kàn yín. Ìbéèrè kejìdínláàádọ́rùn. Jókòó. Ìbéèrè kejìdínlọ́gọ́rùn-ún tó jẹ́ 98 àbí? Ìbéèrè kejìdínlọ́gọ́rùn-ún 98. Irú orin wo ni àwọn Yorùbá ń pè ní ìwérèǹde? Ìwérèǹde. Irú orin wo ni àwọn Yorùbá ń pè ní ìwérèǹde? St. Patrick. Orin ìbúyè. Rárá. Ẹ pé orin ìrẹmọlẹ́kún tàbí orin arẹmọtẹ́ là ń pè ní ìwérèǹde. Ó yẹ pàtẹ́wọ́ fún mi. Ẹ pàtẹ́wọ́ fún mi. Patrick mímọ́ ó kàn yín. Ó kàn ìbéèrè ọ̀kànlélógójì 41 àbí? 41 ọ̀kànlélógójì. Ìbéèrè kọkànlélógójì. Ìbéèrè kọkànlélógójì ń sọ wípé ibo ni ojúmọ́ ti ń mọ́ wá? Ibo ni ojúmọ́ ti ń mọ́ wá? Ọ̀run. Ó gbà. Ibo ni ojúmọ́ ti ń mọ́ wá? Tí Yorùbá máa ń sọ wípé níbi ojúmọ́ ti ń mọ́ wá. Sọ sókè tó bá mọ̀. Ilé
ẹ pàtẹ́wọ́ fún ó gbà o. Ilé Ifẹ̀ níbi ojúmọ́ ti ń mọ́ wá. NW5 kàn jókòó. Ìbéèrè ọ̀kànlélọ́gọ́rin. Mọ́kànlélọ́gọ́rin tí ṣe 81 àbí? Ó dáhùn ní 81 mọ́kànlélọ́gọ́rin. Kó tó wá dáhùn béèrè jẹ́ a sáré kàn sí wọn lókè lọ. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ ṣé gan. Ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. Ẹ ṣáà máa bá wa tẹ láìkì, ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣe ẹ ṣé o. Ẹ káàbọ̀ padà sórí ètò. Ìbéèrè 21 sọ wípé pín ọ̀rọ̀ yìí sí sílébù. Mo mọ tí sílébù jẹ́, gbogbo alamọ. Ẹ mọ sílébù? Wọ́n ní sílébù ni ègé ọ̀rọ̀ tàbí ègé ohùn tí èmi lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Pín ọ̀rọ̀ yìí sí sílébù. Ìbàràpá. Sílébù mélòó ló ń bẹ nínú ìbàràpá? Jókòó. O gbà? O fẹ́ máa mú lọ bá o gbà? Orí pété. Sílébù mélòó ní ń bẹ nínú? Ẹ bá ń pàtẹ́wọ́ fáwọn ọmọ yìí. Wọ́n gbà o, sílébù 4 ni. Ibi tí àmì ohùn kan tó bá ti dúró ní sílébù kan ló ti dúró. Ìbàràpá mélòó nù? 4. Ó yẹ pàtẹ́wọ́ fún mi náà. 4 ni. Ó yá ó kàn yín. Patrick mímọ́. Béèrè yín 4 ni. Pé Gẹ̀ẹ́sì ẹ̀ tó bá máa pè Yorùbá fún yín, máa pè lóǹkà Yorùbá. 89 mọ́kàndínláàádọ́rùn. Ó yẹ sọ bẹ́ẹ̀. Mọ́kàndínláàádọ́rùn. 89 ó dín ní 100 ni. Ó fẹ́ gbẹ́nulé 100. 90 là ń pè ní àádọ́rùn. 90 ni àádọ́rùn. Ìbéèrè 99. Ó sọ wípé sọ ohun mẹ́ta tí a lè fi èrè ṣe. Irọ́ ni o. Kí ló ń jẹ́ èrè? Kí là ń pè ní èrè? Kí ni Yorùbá ń pè ní èrè? Ṣé kí n ràn yín lọ́wọ́? Ẹ̀wà ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni Yorùbá ń pè ní ẹ̀wà? Kí ni nǹkan mẹ́ta wo? Dárúkọ nǹkan mẹ́ta. Mẹ́mẹ́. Ẹ̀wà. Nta lè fi àkàrà. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Wọ́n gbà o. Ẹ jẹ́ àtúnkàn sí wọn lókè lọ́hùn. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ ṣé gan. Ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. Ẹ ṣáà máa bá wa tẹ láìkì, ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣe ẹ ṣé o. Ẹ káàbọ̀ padà sórí ètò. Ìbéèrè yín 4. Jókòó. 74. 4 Ó yá sọ bẹ́ẹ̀. 4 74. Ìbéèrè 4. Kí ni òwe yìí túmọ̀ sí? Bí ikú ilé ò pani, tòde ò lè pani. Bí ikú ilé ò bá pani, tòde ò lè pani. Òwe tó rọ̀ ni. Ó bọ́ sọ́dọ̀ yín. Bí ikú ilé ò pani, tòde ò lè pani.
ẹ pé gùn o n tó kàn túmọ̀ sí ni wípé bí ọ̀tá ilé ò bá fani lé ọ̀tá òde lọ́wọ́ wọn lè rí ni ṣe níbi. òun náà ṣe máa ní pé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe mí ń gbé. tó túmọ̀ sí nìyẹn láti inú ilé gangan lọ̀tá ti wá tó ń ran tòde lọ́wọ́. lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ní wọ́n wá jalè ní inú ilé kan ṣe mọ̀ pé ẹnìkan ló ti fún wọn níròyìn tó ń ṣẹlẹ̀ nínú ilé oníkú ilé tó ránṣẹ́ pé ta wá ó yẹ pàtẹ́wọ́ fún mi ṣó yẹ yín bẹ́yẹn. ìbéèrè yín Patrick mímọ́ ìbéèrè yín tó kẹ́yìn ni. èjìlélọ́gọ́ta ọgọ́ta. ó yẹ sọ Gẹ̀ẹ́sì ẹ̀. ok 62 méjìlélọ́gọ́ta. wọ́n kí òrìṣà kan ní iná lójú iná lẹ́nu. Ṣàngó. ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn o. Àjàlá Ìjì. Iná lójú iná lẹ́nu. tó NW5. 72. ìbéèrè kejìléníàádọ́rin. ìbéèrè kejìléníàádọ́rin. kejìléníàádọ́rin 72. a ní àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. àṣà ìgbéyàwó tilẹ̀ Yorùbá ó ní àwọn ìgbésẹ̀ kan tí wọ́n máa ń gbé nínú àṣà ìgbéyàwó yẹn. ní tilẹ̀ Yorùbá ni ò kìí ṣe tòde òní o pé mo rí ọ ní ẹgbẹ́ títì àbí mo pàdé ọ ní kíláàsì àbí nílé ijó. àṣà ìgbéyàwó ìbílẹ̀ gangan wọ́n ní àwọn ìgbésẹ̀ kan. àwọn ìgbésẹ̀ yìí wọ́n á sì máa tó bíi 6. mo fẹ́ kó kàn dárúkọ bíi 3 fún mi nínú ẹ̀. wọ́n nu àdánù. ìdáná ara ẹ̀ náà ni. wọ́n máa ṣègbéyàwó. irọ́ o. ìgbéyàwó àṣà ìgbéyàwó àwọn ìgbésẹ̀ ìgbéyàwó ti ilẹ̀ Yorùbá. wọ́n máa dáná àwọn ìyàwó mọ ìyá ọkọ mọ ìyá ìyàwó. rárá. mo máa dáná mo máa ra ẹja bọ́ngí. kí wàá ní ẹ mọ ẹ pé kún gbà náà bẹ́ẹ̀ bá ti mọ ẹ pé kún mi ìgbọ́ yín ẹ fẹ́ kí n sọ fún yín ni kún ẹ pé dáadáa kún mo fi bá yín lójú mo fi bá yín nímú. àwọn ìgbésẹ̀ ìgbéyàwó kì í ṣe bí tòde òní bá ṣe ń ta láwọn ìyàwó nylon báàgì àwọn ìyàwó pọtimántò kéékèèké. láyé àtijọ́ àwọn ìgbésẹ̀ tó pọn dandan tí wọ́n máa ń kọ́kọ́ gbé òun ló máa ń fà á tí tẹ́ fi rí pé ìyàwó ó máa ń nífẹ̀ẹ́ ọkọ ó sì máa ń bẹ̀rù ọkọ ẹ̀ dáadáa tílé máa ń tòrò tí gbogbo nǹkan máa ń tùbà tó máa ń túṣẹ. àkọ́kọ́ ìfojúsóde ni ó ní àkọ́kọ́ náà. ìfojúsóde yẹn ni pé nígbà tí a bá ti rí pé ọmọkùnrin ti bàlágà àti ọmọbìnrin ti tó dẹni ọkọ tí àwọn ìyá wọ́n fojúsóde. kí ni ìfojúsóde yẹn? wọ́n lọ bá bóyá ọ̀rẹ́ wọn àbẹ́ni tọ́jọ́ ń dáko pé dákun ọmọ ẹ̀mọ́ ti tó bàlágà a fẹ́ ọkọ fún tàbí a fẹ́ ìyàwó fún. wọ́n á wá máa wò ó káàkiri láàrin àwọn ọmọ tó ti léèrè jáde àwọn ọmọ tó dáa àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ti fojú sí ládùúgbò tẹ́lẹ̀ wípé ọmọ yìí bó bá rìn lọ ìmọ̀ kí mi dáadáa ọmọ gidi ni. irú ọmọ tó bá sì ti ń kíyàn dáadáa wọ́n ti mọ̀ wípé wọ́n kọ́ ó gbẹ́kọ̀ọ́ pọ̀ mọ́lúàbí ni. wọ́n ní àwọn sì rí ọmọ kan wà ní àdúgbò wa tó dáadáa. lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìfojúsóde yẹn ni wọ́n wá bọ́ sí ìwádìí. kí ni ìwádìí tí wọ́n ṣe? wọ́n kọ́kọ́ ṣèwádìí lọ́wọ́ Ọfá láyé àtijọ́. wọ́n lọ ṣe ìwádìí lọ́wọ́ Ọfá wípé ṣé àwọn ọmọ yìí ṣé tó bá fẹ́ra wọn ṣé dáadáa ni yóò ti bẹ̀ jáde àbí dáadáa kejì náà ni yóò ti bẹ̀ jáde. ṣùgbọ́n tí Ifá bá ti wá fọ́re wọn ó ní ìgbésẹ̀ kan tí wọ́n tún tẹ̀ síwájú láti ṣe. ṣùgbọ́n tí Ifá ò bá fọ́re ìgbà míì máa ń wà tí ríru ẹbọ jáde sí wọn
wípé ó dáńgbà náà o báyìí la rí sí báyìí la rí sí ṣùgbọ́n tá a bá rúbọ báyìí ni ó ṣe jẹ́ tí wọ́n rúbọ fún wọn. ṣùgbọ́n tí wọ́n bá ti gbọ́ èsì ayọ̀ jáde wá lẹ́yìn ìgbà yẹn ni ìyá àti bàbá náà wọ́n wá bẹ́ síta láti máa ṣèwádìí ní ìdílé yẹn. Ara àwọn nǹkan tí wọ́n ṣèwádìí rẹ̀ wọ́n ní ẹjọ́ ṣé wọ́n ní àrùn kankan ní ìdílé wọn bí àrùn wárápá bí ẹ̀tẹ̀. wọ́n á sì ní pé ẹ dákun tí ò sẹ́ni tó lọ́dẹ orí ẹ mọ̀ tí wọ́n pè lọ́dẹ orí. iná orí. ẹni tó ṣe skan ni ló lè yé yín dáadáa. tábàléèyàn kan ṣe skan kí ló túmọ̀ sí? orí rẹ̀ ń dá. òun ló lọ́dẹ ń tán pè ní ó lọ́dẹ orí nù pé ṣé wọn kì í rí wọn ń sínwín nílé wọn. tí wọ́n bá ti béèrè yẹn lẹ́yìn yẹn ni wọ́n tún wá lọ béèrè wípé báwo ni ìyá rẹ̀ ìyá ọmọ yẹn ni o tí wọ́n fẹ́ ó lè ṣe ìyá ọkùnrin tàbí ìyá obìnrin wọ́n á ní ṣé kì í ṣe òjòwúbìnrin tó bá jójó òwúbìnrin ni wọn ò ní lè fẹ́ ọmọ ẹ̀ o. wọ́n á ní ṣe ìṣe aṣorun wájú pọ̀ mọ́ ti kàkọ́ àbí pàmí ń kú sórí bẹ́ńbẹ́ sọ́kọ ni. ara nǹkan tí wọ́n lọ ṣèwádìí sí nìyẹn tó bá ti wá ṣe gbogbo ìwádìí yìí tí kódà ìgbà míì bí fa bá fọre bí ìyá bá jẹ́ sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ tí ìyá bá jẹ́ olóòjòwúbìnrin wọ́n lè má lè fẹ́. ṣùgbọ́n tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti ṣèwádìí títí ìyá àti bàbá tó rí pé ìdílé rẹ̀ ni ìgbà yẹn ni wọ́n wá bọ́ sí ọ̀nà ní alárinà wá máa ṣe lọ sí ilé wípé tọ̀ a rí òdòdó kan tá a fẹ́ já nínú ilé yín oníṣẹ́ alárinà bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn a rí òdòdó kan tá a fẹ́ já nínú ilé yín ẹ jẹ́ àwa jà báyìí ìgbà yẹn ni bàbá àti ìyá ọmọ tí wọ́n fẹ́ ni wọ́n á wá dájọ́ fún wọn pé ó dáńgbà náà ẹ padà wá lọ́jọ́ báyìí tí wọ́n bá ti wá dájọ́ fún wọn wípé kán padà wá lọ́jọ́ báyìí ìyá àti bàbá ọmọ tí wọ́n fẹ́ náà àwọn náà ń bẹ̀ sóde wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní máa ṣèwádìí irú ìwádìí tí àwọn tàkọ́kọ́ ti ṣe wọn ó ní wọ́n lọ ṣèwádìí wípé irú èèyàn wo ni ìyá rẹ̀ irú ìdílé wo ni ṣé wọn yìí lárùn ọpọlọ wọn yìí ní wárápá wọn lárùn ẹ̀tẹ̀ ní ibẹ̀ tí gbogbo yẹn náà bá ti wá kógojá lẹ́yìn yẹn ni ó wá di ìṣíhùn nígbà tí bàbá àti ìyá ọmọbìnrin tí wọ́n fẹ́ wọ́n dájọ́ ọjọ́ tó bá ti dá yẹn lẹ́yìn tó ti ṣèwádìí tán wọ́n wá padà lọ sílé wọn ìgbà yẹn ni wọ́n tó wá máa sọ wípé tọ́ àwọn náà wọ́n ti ṣèwádìí wọ́n ti rí i pé Ọlọ́run gbà sí pé ọba òfin gbà sí ìgbà yẹn ló di ìṣíhùn ṣé àmọ́ pé mo ti dárúkọ mélòó ni mo ti dárúkọ báyìí. mẹ́rin ta ló lè sọ fún mi mẹ́rin tí mo ti dárúkọ mo fẹ́ wò bóyá ẹ̀ ń fọkàn bá lọ. ẹ sọ wípé wọ́n máa jókòó ìgbà tí wọn kì í ní wárápá nídìílé wọn. nídìílé wọn. wọ́n sì tún máa lọ ṣèwádìí bóyá ara wọn papọ̀. wọ́n sì tún máa lọ báyìí ara rẹ̀ káyé lọ́yọ̀ sọ fúyà pé àwọn òdòdó táwọn ó jà lágbàdá. o ṣeun ó wá kù kan ó sì kù kan tó sọ bíi méjì gan ni ìfojúsóde làkọ́kọ́ ìwádìí lè kejì alárinà ní kẹta ìṣíhùn yẹn ni pé mo gbà ọkùnrin yóò sì sanwó rẹ̀ ìṣíhùn yẹn ni pé tọ́ mo ti gbà ọkùnrin yóò sanwó ẹ̀ torí pé wọ́n béèrè lọ́wọ́ obìnrin ìwọ náà tó lọ́wọ́ sí wípé kẹfẹ́ lágbájá kí lágbájá fi ọ́ ṣaya ìgbà yẹn ni ó ṣíhùn ni ó wàá sọ ni wọ́n wàá sanwó fún ni wọ́n sanwó lẹ́yìn yìí ni ìtọrọ wọn ò lọ tọrọ rẹ̀ ni nígbà yẹn ni ìdáná ló tó wá wáyé ìdáná táwa máa ń ṣe lónìí tá a ní pé akóṣùwà aképo wa o àkóbì wa àtúnkó ìrẹsì wa o náwa ní pé lágbájá la fẹ́fẹ́ o tàmẹ̀dù la fẹ́fẹ́ ṣó ti yé yín báyìí mẹ́fà yẹn èkíní ni ìfojúsóde ìkejì ìwádìí ìkẹta alárinà ìkẹrin ìṣíhùn ìkarùn ìtọrọ ìkẹfà ìdáná ó yẹ pàtẹ́wọ́ fún mi náà ẹnì pé a ti lọ sínú yàrá ìkẹ́kọ̀ọ́ ní fẹ́rẹ́jógí tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ látàárọ̀ pé àwọn ọmọ wa wọ́n gbìyànjú wọ́n fakọyọ látàárọ̀ wọ́n fakọyọ wọ́n fi hàn dáadáa wípé ọmọ Yorùbá pàtàkì làwọn ọmọ Yorùbá tí ò lè fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀ ni. nínú ìdíje tá a ṣe parí yìí àwọn NW5 wọ́n gba àmì ẹ̀yọ kan péré
ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ọ̀gá ìyá Múdà ẹnìkan nìyá rẹ̀ rí kankan mú o. Wọ́n gbìyànjú o. Ẹ pàtẹ́wọ́ fúnra yín náà. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Nígbà tí àwọn Patrick mímọ́ tí wọ́n gba àmì 4.5, ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Gbogbo àwọn méjèèjì ni wọ́n gbìyànjú. Mo sì gbóṣùbà òkàrè fún ẹ̀yin méjèèjì. Tó láti iléeṣẹ́ amóhùnmáwòrán African Children Network, ó náà ní ká gbé ẹ̀bùn kékeré yìí fún yín. Ó náà sì ní ká tún fún yín lápò ìwé yìí pé ẹ ṣé o torí a pè yín, ẹ jẹ́, a sì rí pé ẹ̀yin gan-an bí ètò yìí ẹ láyà gidi náà ni, torí kìí ṣe gbogbo èèyàn náà ló lè ṣe ń tẹ́ ṣe yìí. A sì dúpẹ́ lọ́wọ́ Elédùà tó fún yín ṣe. Óyá, tó ẹ̀yin èèyàn mi nílé, a dúpẹ́ látàárọ̀. Ẹ ti rí báwọn ọmọ wa bí wọ́n ṣe gbìyànjú gidigidi. Ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa náà ní èdè Yorùbá, ní àṣà Yorùbá àti ìṣe Yorùbá. Orí ètò yìí kan náà ni Yorùbá wa lórí ní ilé iṣẹ́ móhùnmáwòrán African Children Network. A dúpẹ́ púpọ̀ látàárọ̀. Ẹ ṣé púpọ̀. A máa rí yín bá ọ. Tó ire o, ire kàbìtì.